Hmm. Hey, wonder shall never end. Àfi kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ inúnibí ni o. Àwọn èèyàn bí èṣù, àwọn èèyàn èṣù bí ènìyàn. Ó mà lágbára o. Wọ́n ń gé wọn lọ́wọ́, wọ́n ń bòrùka. Kí ni ìtumọ̀ eléyìí tá a tún rí gbọ́ yìí, ẹ̀yin èèyàn mi? Wọ́n ní o, nǹkan tá a gbọ́ ni o. Nǹkan tá a gbọ́ o, mo fẹ́ ní kí n tún, bóyá òótọ́ ni bí irọ́ ni, it's only God knows. But a lè ṣe ká má gbé sí yín létí. Kẹ́yìn náà kẹ́ lè diagnose ẹ̀ bóyá òótọ́ ni àbí irọ́. Nǹkan tá a gbọ́ ni pé wọ́n ní step mom, that is ìyàwó bàbá rọ́pò. Ìyàwó bàbá rọ́pò, step mother kábíyèsí. Wọ́n máa ní pẹ́pẹ́ sí o pé ó mú ọmọ ọ̀rẹ́ ẹ̀ kan wá. Wọ́n ló tiẹ̀ ti promise woman yẹn, girl yẹn. Wọ́n nítorí wọ́n tó jẹ́ fi ń bá Naomi jà pọ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni la gbọ́ pé ìyá yẹn step mom pé ló ń bèrè ó dà pé ìgbà Mother's Day yẹn. Ìgbà Mother's Day la gbọ́ pé Queen ni Naomi wọ́ sí ààfin. Ó dẹ̀ lọ bá màmá yẹn, ó dẹ̀ kí màmá yẹn. Ó ṣe wọ́n hug, ó fún ní present pé kíni happy Mother's Day. Wọ́n méjì dẹ̀ hug ara gẹ́gẹ́ bá ṣe gbọ́. Before you know it, nọ́mbà tún ní màmá yẹn tún ti lọ. Ó ti promise kábíyèsí pé ó ti promise ọ̀rẹ́ òun pé òun máa fún kábíyèsí ní ọmọ ọ̀rẹ́ òun. Nítorí pé Naomi ti ń dàgbà. Òun fẹ́ kí òun fẹ́ fún kábíyèsí ní ẹni tó máa bímọ fún kábíyèsí wẹ́lẹ́wẹ́lẹ́. Tó lè bí 8, tó lè bí 15, tó lè bí 100 lẹ́ẹ̀kan náà. Ṣé ẹ understand báyìí? Ó ti yé wa, ó ti yé ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin àtàtà tẹ́tẹ́ létí ìgbọ́. Bẹ́ẹ̀ ni. Pé òun máa bímọ fún kábíyèsí, òun máa ṣe kíní. Ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ ìyàwó bàbá rọ́pò wípé ṣé kábíyèsí ń sunkún pé àgàn lòun ni? Àbí kò sí ìyàwó kankan tó ti bímọ fún kábíyèsí rí? Tó fi di pé ìyàwó bàbá rọ́pò pé ó máa jà pátápátá pé àfi kí ìyàwó kóun fẹ́ ìyàwó fún kábíyèsí. Ẹgbàá ni ẹ làjà. Kí ni ìtumọ̀ eléyìí? Kí la gbé kí la jù? Ṣé wọ́n ń wá bàbá yẹn láti ṣe bákan ni àbí báwo? Tí ò bá jẹ́ pé àjẹsára pọ̀ fún bàbá kábíyèsí. Ọlọ́run ọba ìyanu. Òun lọba tó sọ̀gbà yíká, tó ń bá ń ṣèjọba ẹ̀. Tó jẹ́ pé kábíyèsí wa yẹn lágbára Kristi inú rẹ̀ ò ní pa. Inú rẹ̀ kábíyèsí Ọjájá kò ní pa because inú ẹ̀ ṣe rí. Inú ẹ̀ máa yọ̀ sí gbogbo èèyàn láyé o. But àwọn tó wá fẹ́ fi wàhálà, tó sọ pé àwọn fẹ́ fi wàhálà láti fi ṣe kábíyèsí wa léṣe. Ọlọ́run ò ní gbà fún wọn. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ò ní gbà fún wọn. Ọlọ́run á túbọ̀ máa kó yọ kúrò nínú gbogbo ewu kéwu tó ń gbé bọ̀ wá bá kábíyèsí. Kí la gbé kí la jù, kí la ń sọ? Ìjọ wo ni pẹ̀lú gbogbo èyí tó wà nílẹ̀ yìí fún kábíyèsí. Ṣé obìnrin ló tiẹ̀ wá kan kábíyèsí? Ṣé obìnrin ló kù kábíyèsí kù láti fẹ́ ìyàwó kejì, láti fẹ́ ìyàwó kékeré? Torí kò yé mi. Ẹ̀yin èèyàn mi, ẹgbàá ni ẹ làjà. Ẹ jọ̀ọ́ o. Kẹ́ bá fi kíní sí comment section. Mo fẹ́ gbọ́ èsì yín nínú comment section. Because eléyìí ó dàbí ipò ń yà yàn lẹ́nu. Ó yà mí lẹ́nu. Ṣé irú ẹ lè wáyé ṣá? Ṣé irú ẹ, oh my God. Níṣe ni woman yẹn wá ń treat kábíyèsí gẹ́gẹ́ bíi pé ọ̀tá ẹ̀ ní kábíyèsí. Torí ẹni tó ń bá Naomi ṣọ̀tá, ọ̀tá kábíyèsí ni. Bẹ́ẹ̀ ni. Pẹ̀lú àdúrú awuyewuye tó ń ṣẹlẹ̀ ní ààfin. Ẹ̀yin èèyàn ẹ máa bá mi ṣe fáńdísì.
because eléyìí ó súni lọ, wọ́n ní ó só síni lẹ́nu ó dẹ̀ buyọ̀ sí because a rí irú eléyìí rí. Èmi ò gbọ́rú eléyìí rí. Ṣọ́rọ̀ yẹn ṣé ó mú sense dání ṣá? Ṣé ọ̀rọ̀ yẹn ṣé ó mú ọgbọ́n dání, ọgbọ́n àti ìmọ̀ àti òye? Àbí kí ni ká ti máa pe irú eléyìí nínú ọ̀rọ̀? Òun mú ọmọ yẹn dé iwájú kábíyèsí, kábíyèsí nǹkan ṣé òun àti kábíyèsí ṣe promise pé òun fẹ́ fẹ́ ìyàwó? Bóyá ó dẹ̀ jẹ́ pé ó dẹ̀ lè jẹ́ pé time tí kábíyèsí àti Naomi tọ́n tí bẹ̀rẹ̀ sí ní reconcile ó lè jẹ́ pé ọ̀rọ̀ àsọsílẹ̀, ó lè jẹ́ ọ̀rọ̀ tọ́n ti jọ sọ, tọ́n ti jọ plan. Kí kábíyèsí kí ẹ̀mí mímọ́ tó wọnú kábíyèsí àti olórí Naomi kán tó settle, wọn ò kúkú jà torí a gbọ́ pé Naomi àti kábíyèsí jà, wọn ò ní jà ti tẹ́lẹ̀. Àwọn eku ẹdá yìí náà ni àwọn àwọn ìyá rọ́pò yìí àti àwọn olórí Naomi, olórí Mariam àtàwọn Ashley, gbogbo wọn. Ṣé tí ẹ rí ọ̀rọ̀ yẹn ò tí ẹ ṣe sọ? Torí ṣé tí ẹ rí ti Ashley yẹn tí ẹ wà clear. Wọ́n ní Ashley yẹn wá ṣọmọ ọ̀dọ̀ ńbẹ̀. Ó wá rúgbà, wọ́n lárúgbà ni Ashley. Bí arúgbá dẹ̀ ṣe wá di ìyàwó, Ọlọ́run nìkan ló yé. Ọmọ yẹn dẹ̀ ti fà á mọ́ra, Queen ti fà á mọ́ra pé yes. Ó ń ṣe bẹ́bẹ́bẹ́, àṣé eku ẹdá ni Ashley. Eléyìí màmá oní pancake, ìyẹn ìyá àgbèrà yẹn. Ìyẹn náà bó ṣe wọnú ààfin, a gbọ́ pé wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí náà work ẹ̀ fún kábíyèsí nígbà tó jẹ́ pé kò sẹ́ni tó lè caution wọn. Gbogbo wọn náà, ìgbésẹ̀ wọn náà ló lé Naomi kúrò nínú ààfin pé kí leléyìí? Kójú má ríbi gbogbo ara lòògùn ẹ̀. Ìyẹn lọmọ ṣe ya yẹra. Ó yẹra tán lágbára Kristi. Gbogbo àwọn tó ń wá ìpalára Naomi àti kábíyèsí, ẹ̀mí mímọ́ ni fún wọn ṣe. Wọ́n máa ṣubú dànù ni. Torí láìnídìí náà lépa ọmọ yẹn àti Tádéníkàwò. Ẹ̀yin èèyàn mi, eléyìí ṣe wá ní kàyéfì torí ẹ̀ mo ṣe ní kí n sáré gbé wá sí tìgbọ̀yìn pé ṣé irú ẹ̀ ń ṣẹlẹ̀ ṣá? Ṣé irú ẹ̀ lè ṣẹlẹ̀? Gbogbo wọ́n wá àwọn tó wà ní ààfin pé kán tiẹ̀ yọ díẹ̀ kúrò nínú wọn. Ìyá yìí, ìyá rọ́pò yìí, ìyẹn ìyàwó bàbá rọ́pò, ó tún fẹ́ fi kún. Òun náà wà nínú àwọn nínú àwọn ìyàwó tó wá fún kábíyèsí yìí wà láàfin o. Wọ́n lẹ́yìn ìkùlé lọ̀tá wà, ilé la ṣe ní gbé. Ẹ̀yin èèyàn mi, ẹ bá rí ọ̀rọ̀ yìí kẹ́ bá mi dá sí. Ẹ ṣé gan. Kẹ́ dọ̀jẹ́ kẹ́ bá mi subscribe, kẹ́ bá mi share, kẹ́ lè bá mi like. Ẹ ṣé gan. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Àmín. Bye.